Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ẹ káàbọ̀ sórí YouTube channel wa. Ọ̀rọ̀ nípa Prince Ọlá Ọ̀jájúní tí àwọn agbésùnmọ̀mí, àwọn ajínigbé tí wọ́n kidnaps ni a mú wá sí etí gbọ̀ yín. A máa play voice note ti arákùnrin yìí ìgbà tán jí gbé tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n tún lórí láyà tọ́kàn wọn balẹ̀ tán tún ṣe fídíò wípé kárákùnrin yìí ṣe fídíò kó sẹ́ǹdẹ̀ sáwọn èèyàn ẹ̀ wípé tí wọn ò bá ti sanwó páwọn ò ní fi lẹ́lẹ̀ lórílẹ̀‐èdè tá a wà yìí náà. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? A máa play ẹ̀ fún yín. A dẹ̀ tún máa play fídíò ìgbà tí wọ́n fi lẹ́lẹ̀ because kọ́ ló má jẹ́ kéèyàn ra burú, kọ́ ló má jẹ́ kéèyàn ṣàgbákò ni. Nàìjíríà yìí ó ti di ojú lalákàn fi sọ́rí. Ó ti di ojú lalákàn fi sọ́rí. So a máa play fídíò yẹn fún yín sìn. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin yìí kẹ́ gbọ́ nǹkan tó sọ, àwọn nǹkan tójú ẹ̀ rí nínú igbó tí àwọn kidnappers tí wọ́n gbé pamọ́ sí. So ẹ farabalẹ̀, ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́, ẹ ṣé gan ni. Nigerians, help me. Your 100,000, 50,000, 1 million will go a long way to save my life. My name is Prince Enola Ọ̀jájúní. God bless you. Aderomu, please help me to spread this video. Nigerians, help me. Your 100,000, 50,000, 1 million will go a long way to save my life. My name is Prince Enola Ọ̀jájúní. God bless you. Aderomu, please help me to spread this video. I've been released. I was released in Ibilo. I was released in Edo State in Ibilo. My name is Prince Enola Ọ̀jájúní. After the national president, I was released in Ibilo. This is one of the Yoruba youth leader being kidnapped, pleading for his life, begging Nigerians that they should help him. Kidnappers, so please, Nigeria police, these are the people you should be tracking down. All this your cyber bullying, cyber stalking that you are tracking down, they are tracking people that are speaking the truth. Sharp, you don't track person where they abuse IG, person where they abuse now don't track and down. Person where they do, they will say cyber bullying, cyber clinical. These are the people you are supposed to be tracking. These are the people that are bullying the cyberspace. Now they imagine kidnappers posting. They will post online. You cannot track them. These are the people you are supposed to be tracking. Now then go they bully the cyberspace. They are the one doing cyber bullying. Track them down. That tools wey una take dey track people wey dey speak online, we go abuse person girlfriend, wey na use it to track kidnappers. Lovers all over the world. Update ti ya mú wá fún yín. Update nípa bí àwọn agbésùnmọ̀mí, àwọn kidnappers bí wọ́n ṣe kidnap Prince Ọlá Ọ̀jájúní, Prince Ọmọọba Ọlá Ọ̀jájúní. Àkọ́kọ́ náà, ibo là ń lọ lórílẹ̀‐èdè yìí? Where are we going? Ṣé bá ṣe máa lọ lórílẹ̀‐èdè yìí ni? Because kò síbi tó safe mọ́. Ọkùnrin ń pariwo, obìnrin ń pariwo, ọmọdé ń pariwo, àgbà ń pariwo. Kò sí nǹkan kan tó rọ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lọ́rùn. Tí mo bá jíyàn gbé lónìí, wọ́n ó fìyàn ṣògùn owó lọ́la. Tí wọ́n bá fìyàn ṣògùn owó lọ́la, àwọn ìjọba wọ́n ó kó jàǹdùkú sí gbòòrò tí wọ́n mọ̀ dàlú láàmú nítorí ipò òṣèlú. Ìgbà wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà? Epo wọn, oúnjẹ wọn, kò sí nǹkan tí ò wọ́n. Tó bá jẹ́ pé èèyàn ló bújọba tàbí àwọn kan náà bú agbófinró tàbí wọ́n bú ọlọ́pàá, definitely mo mọ̀ wípé àwọn agbófinró wọ́n ó ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Wọ́n ó rí pé ọwọ́ àwọn tẹni tó bújọba tàbí wọ́n ó rí pé ọwọ́ àwọn tẹni tó bú ọlọ́pàá. Àwọn agbésùnmọ̀mí wọ́n gbé Prince Ọlá Ọ̀jájúní, wọ́n gbé pamọ́ over 12 days, more than 12 days. Àwọn agbófinró wa ní Nàìjíríà lórílẹ̀‐èdè wọn ò rí nǹkan kan ṣe sí. Ọwọ́ wọn ò tẹ àwọn tí wọ́n gbé Prince Ọlá Ọ̀jájúní, ọwọ́ wọn ò tẹ̀ wọ́n. Mo kọ́kọ́ rọ̀ ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí, tẹ́ bá fẹ́ comment, ẹ jọ̀ọ́ ẹ mọ̀ irú comment tẹ́ bá comment because ó ṣe Ọ̀jájúní lónìí, àmín tí ó lè ṣe lọ́la, ó lè kan family tiẹ̀, ó lè kan family tèmi. Sí Nàìjíríà wá safe, tí báyìí láti máa bá a lọ because kò yé mi tó. Ìdí ni tí àwọn kan fi ń dúró, tí wọ́n fi ń fapá jánu wípé Nàìjíríà gbúdọ̀ pín. Wọ́n ní Nàìjíríà gbúdọ̀ pín. Orílẹ̀-èdè wa kì í ṣe orílẹ̀-èdè tí àánú ti ń fọ̀hún. Àwọn olórí wa wọn ò nífẹ̀ẹ́ wa because tí wọ́n bá nífẹ̀ẹ́ wa dénú ni gbogbo bí nǹkan ṣe le yìí kò ní le because ká má parọ́, ìlú le. Gbogbo ọmọ Nàìjíríà ní ń ké, gbogbo ọmọ Nàìjíríà ní ń sunkún. Wọ́n wá jí odidi olórí Afẹ́nifẹ́re gbé. Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì wá rí nǹkan kan ṣe sí i níbi wípé àwọn pípù tán jí Prince Ọlá Ọ̀jájúní gbé wọ́n fi wá gba owó, wọ́n gba ransom nílùú tó lọ́ba tó níjòyè tá a sì ń sọ pé a ní security
ẹ mọ iye security personnel ta ní alọ́lọ́pàá, a ní army, civil defence, àmọ̀tẹ́kùn, gbogbo ẹ̀ oríṣiríṣi force, DSS ìlà ní Nàìjíríà. mo wá rí nǹkan kan ṣe sí i. ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn kan ló bú ìjọba tàbí ẹnìkan bú agbófinró, ìsìnlẹ̀ rí tí wọ́n track ẹni yẹn yìí. Nigeria government wọ́n á make sure pé àwọn track ẹni yẹn down, pé owó àwọn dẹ̀ tẹ́ ẹni yẹn. kí ló wá dé? sí Nàìjíríà wá safe báyìí? ṣé wọ́n ṣe ní ká practice democracy nìyẹn? ojúṣe government fún aráàlú ni wípé kí wọ́n protect life and property. sáwọn government wa sàn protect life and property wa, lẹ́yìn pé wọ́n protect life ara wọn, wọ́n protect life ọmọ wọn, wọ́n protect life ara ilé wọn. ọdún mélòó wà la fẹ́ ṣe lè dà? because Nàìjíríà kò yé mi. tó bá tiẹ̀ ló yé mi, irọ́ ni mò ń pa. Nàìjíríà kò fẹ́ sí future pẹ̀lú tẹ́mi ń wò yìí o, kò fẹ́ sí future o. ibi tó dé dúró yìí, a lè blame àwọn tí wọ́n ń jà wípé ká pín, a lè blame àwọn tí wọ́n ń jà wípé ká pín, because kò sí ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà. ètò ààbò mẹ́hẹ, gbogbo nǹkan ló wọ́n. èèyàn ò lè sùn kéèyàn tàkàkà, kéèyàn fọkànbalẹ̀ pé èèyàn sùn nínú ilé èèyàn. síbẹ̀ wà láàmú bá lọ, ẹ̀yin ọmọ Nàìjíríà, síbẹ̀ láàmú bá lọ, because àwọn olórí wa in the past wọ́n pariwo fún wa wípé ẹ̀yin tí ẹ wà nípò ìjọba tẹ́ ẹ tọ́jú ọmọ mẹ̀kúnnù lónìí, tẹ́ ẹ provide nǹkan tí ọmọ mẹ̀kúnnù táwọn náà fi ní education, tẹ́ ẹ provide ẹ̀. ìgbà tó bá yá, gbogbo àwọn ọmọ yín tẹ́ kó lọ òkè òkun, tẹ́ kó lọ abroad, tẹ́ ẹ lọ fowó Nàìjíríà, tẹ́ ẹ lọ fi ń tọ́jú wọn, àwọn ọmọ mẹ̀kúnnù, ọmọ aláìní, tẹ́ ẹ fún wọn ní sound education. ìgbà tó bá yá, àwọn ọmọ aláìní tẹ́ ẹ jẹ́ wọn ní access sí ètò ẹ̀kọ́, wọn ò ní jẹ́ káwọn ọmọ yín tẹ́ fowó Nàìjíríà tọ́, wọn ò ní jẹ́ kí wọ́n gbáyé gbádùn. so wọ́n á rí bí àbí ò rí bẹ́ẹ̀? torí bàbá Awólọ́wọ̀ sọ ńjọ́ sí wípé gbogbo ẹ̀yin olórí tẹ́ ń da ìlú Nàìjíríà láàmú, tẹ́ ń kówó ìjọba sápò, tẹ́ ń kówó ìlú sápò, owó tí ó yẹ kẹ́ fi tọ́jú ìlú tẹ́ ń kó sápò, tó bá yá, àwọn ọmọ yín tẹ́ fowó ń tọ́, àwọn ọmọ mẹ̀kúnnù tẹ́ jẹ́ wọn gbádùn, tẹ́ jẹ́ wọn oúnjẹ jẹ, tẹ́ jẹ́ wọn ní access sí education, wọn ò ní jẹ́ káwọn ọmọ yín ó gbádùn. so wọ́n á rí bí àbí kò rí bẹ́ẹ̀ báyìí? so wọ́n rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ báyìí? because ọ̀rọ̀ Nàìjíríà ó ti sú mi. sáà sọ wípé kò sí security ní Edo State, sáà sọ pé kò sí security lọ́sùn, Nàìjíríà as a whole, sáà sọ pé kò sí security Èkìtì, sáà sọ pé kò sí security. wọ́n á fi ń gbé èèyàn pamọ́ fún 7 days. Nigeria government wàá rí nǹkan kan ṣe sí. more than 17 days Nigeria government wàá rí nǹkan kan ṣe sí. wọ́n jí kọ́pà náà gbé, ọ̀nà Edo State yẹn náà ti jí gbé, àwọn family rẹ̀ sanwó kó tó di wọ́n fi lẹ̀lẹ̀. sí Nigeria government ó wàá sọ pé àwọn ò gbọ́ nílùú tó lọ́ba tó níjòyè. ẹ̀mí èèyàn ò dè mọ́ ní Nàìjíríà o. we are not safe anymore, we are not safe anymore. ẹ̀yin ọmọ Nàìjíríà, ọ̀rọ̀ ló délẹ̀. ṣé bá ṣe máa wò náà ni? tó bá wá dìgbà dìbò, wọ́n wà kágbádá kọ́rùn, wọ́n kó security lẹ́yìn, wọ́n tún máa yàn wá jẹ. àwọn ọmọ Nàìjíríà náà, ìròrí wa ò dẹ̀kún tó. àwọn ọmọ sí bàbá òǹso, bàbá kẹ̀, bàbá rere, bàbá tó sì ti bà Nàìjíríà jẹ́. owó tó yẹ ká jọjọ mọ́ enjoy, ó ti kó pamọ́ tiẹ̀, ó ti kó sápò. ọdún mélòó la fẹ́ ṣe gbogbo orú nǹkan báyìí dà? ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ á dìde ká jí, ká wake up. ẹ jẹ́ á dìde ká jí. èyí tá a bá ti rí pé ò gbádùn nù wọn, ẹ má jẹ́ á dìbò fún mọ́. our vote is our power. ẹ má jẹ́ á dìbò fún eléyìí tá a bá ti rí pé yóò ya olórí burúkú tó bá ti dé ìjọba, tàbí eléyìí tó bá ti ṣe rí tá a ti mọ̀ pé olórí burúkú ni tó tún lóun tó fẹ́ contest. ẹ má jẹ́ á dìbò fún wọn mọ́. olórí burúkú ni gbogbo wọn, olòṣì ẹ̀dá ni gbogbo wọn, afíájẹmọ́fìáyó ni gbogbo wọn. kò sí kan tó dáa nínú wọn ní ara àwọn tán sọ pé àwọn jẹ́ leaders wa ní Nàìjíríà yìí. wọ́n kọ́ ọmọ wọn lòkè òkun. ẹ̀yin náà wo iye owó tá à ń san ní owó school ní Nàìjíríà tá a wà. wọ́n sì gbádùn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ Awólọ́wọ̀ nígbà tiwọn. ìgbà tó wá dìgbà tiwa tó dìgbà tiwa, wọ́n mú gbogbo ẹ̀ lé kókókó, wọ́n sì rán ọmọ wọn lọ lóyìnbó kọ́ ọmọ wọn lọ enjoy education. so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ likes, ẹ comment, ẹ jẹ́ ká mọ opinion tiyín nípa ètò wọn jínigbé lọ́tún jínigbé lọ́sì ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí. because kò fẹ́ yé èèyàn mọ́, kò sí fọkànbalẹ̀. eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, ọmọ èèyàn gan ò fọ́n bí ọmọ èèyàn mọ́ nílùú tá a wà yìí. a sì ń claim pé we are giant of Africa. ebi ti fẹ́ pa àwọn míì kú lórílẹ̀-èdè tá a wà yìí náà. a sì ń claim wípé we are Nigerians, we are one. àwọn olórí wọ́n mọ̀ sọ pé àwọn nífẹ̀ẹ́ wa, bẹ́ẹ̀ wọn ò dẹ̀ nífẹ̀ẹ́ wa. so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ subscribe, ẹ likes, ẹ comment, ẹ jẹ́ ká mọ opinion tiyín. so we love you all. Thanks for watching.